ṣídìí léyàwó ẹ̀ ló bá ń fipá báwọn ọmọ ẹ̀ mẹ́ta sùn. àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ ìpínlẹ̀ Abia ti rọ́wọ́ tó ọkùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Chidi látàrí bí wọ́n ṣe fẹ̀sùn kàn pé ó fipá bá àwọn ọmọdébìnrin rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta láṣepọ̀ lágbègbè kan níjọba ìbílẹ̀ Obingwa nípínlẹ̀ Abia. àwọn oníròyìn rí i gbọ́ pé àfúrásì ọ̀daràn yìí bẹ̀rẹ̀ àwọn ìwà pálapàla ọ̀hún látìgbà tó ti lé ìyá àwọn ọmọ yìí kúrò nílé nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan. akọ̀wé àwọn fìjìláńtẹ́ tó mú àfúrásì ọ̀daràn yìí Victor Ogindita ní ọjọ́ Friday ọjọ́ keje oṣù keje ọdún 2023 yìí ní ará àdúgbò kan tí ọ̀rọ̀ ọ̀hún ń dùn ló wá ta àwọn lólobó ìṣẹ̀lẹ̀ náà. ó lọ́jọ́ orí àwọn ọmọbìnrin tí bàbá wọn ṣe báṣubàṣu yìí kò tí ì ju ọmọ ọdún 14, 12 àti ọmọ ọdún 8 péré lọ. Ogindita sọ nínú àlàyé rẹ̀ fáwọn oníròyìn pé báwọn ṣe délé Nkirè ni wọ́n sọ fáwọn pé ó ti sá lọ sílùú òdìkejì ṣùgbọ́n ọwọ́ padà bá a nílùú ọ̀hún. ó ní ọdún tó kọjá ni arákùnrin yìí ti bẹ̀rẹ̀ ìwà pálapàla rẹ̀ yìí lẹ́yìn tó lé ìyá àwọn ọmọ wọ̀nyí dànù nítorí èdè àìyedè tó ṣẹlẹ̀ láàrin wọn. ló bá kúkú fi àwọn ọmọ rẹ̀ rọ́pò ìyá wọn tó ń fi gbogbo ìgbà bá wọn sùn tí a tún máa fi ebi pa àwọn ọmọ yìí tí wọ́n á fi gbà láti bá a sùn a tún máa dúnkokò mọ́ ẹ̀mí wọn tó sì fi lé ayé sọ àwọn ọmọ kéékèèké yìí. nínú fọ́nrán fídíò kan tó wà lórí ẹ̀rọ ayélujára níbẹ̀ ni Chidi ti ń jẹ́wọ́ pé èṣù ló ti òun hu ìwà ìnítìjú náà àti pé àìsí ìyá àwọn ọmọ yìí lọ́dọ̀ òun mọ́ ló jẹ́ kóun máa bá àwọn ọmọ yìí sùn láti dípò ìyá wọn tóun kò sì mọ̀ pé ibi tí yóò padà wá yọrí sí rèé. Ogindita fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ pé a ti lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n sì ti gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí síwà ọ̀daràn ìyẹn State Criminal Investigation Department SCID tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí ọ̀rọ̀ ọ̀hún. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.